kálẹ̀ o gbogbo mọ̀túnmọ̀ wá a kú àtàárọ̀ a kú ìgbẹ́ lónìí a kú àṣeyọrí tòní ọlọ́wọ́ bá wa yọrí tọ́lá lágbára lọ́wọ́ Elédùmarè lórí làgbà tẹ̀mí láṣẹ ọlọ́run ọba tó nílé ayé adé ojú ọdẹ rọdún aṣọdún ayọ̀ kò ní sí láburú lọ́dẹ̀dẹ̀ ọ̀nìkọ̀ọ̀kan wa èmi ní Taofeek Àkànní Àyànládé ọ̀rọ̀ tó ń lọ lórí ọ̀rọ̀ Aláàfin ló gbé mi wá sórí ètò lálẹ́ yìí ọ̀rọ̀ náà jà rìnrìn nílẹ̀ Yorùbá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí láti jẹ́ ẹjọ́ káti sin Aláàfin lọ́rọ̀ ti pọ̀ lórí ọ̀rọ̀ Aláàfin ṣùgbọ́n ìhà táwọn èèyàn ń kọ sọ̀rọ̀ náà kò fún wa wára tẹ́mi lọ́rùn dáadáa nítorí ẹni tí ajere ìwà àbàjẹ́ ìṣẹ́mọ́ lórí kò lè mọ́ lọ́rùn kó tó di pé yóò tún ṣe bẹ́ẹ̀ fẹ́lòmílẹ̀ Yorùbá àkọ́kọ́ náà mo fẹ́ ṣèbà Elédùmarè ọba àjíkẹ́ ọba àjígẹ̀ ọba Afẹ́nifẹ́re ọba àjùwà pé agbénimọ́dẹ̀yìn afúnimọ́ṣìrègún ọba lógolọ́lá aníyìlẹ́yẹ ọ̀gbàgbà tí gbàrà àdúgbò ọ̀pọ̀ tí fi yí ọmọ ẹ̀ lọ́fìn ìbà rẹ o Elédùmarè ó dọwọ́ rẹ lónìí ètò tí mo fẹ́ mú wá lálẹ́ yìí ètò ńlá ni wàláì ọmọ kan ló jókòó sẹ́yìn odi nílùú òyìnbó ń wòwà ọ̀tàfàsókè yìí ló borí tí ń ṣẹ̀ṣẹ̀ pọ̀ bá yí ò bá ròhun kò mọ̀ pé tọ̀run ń wò òun ń tọwọ́ bọ́dà Yorùbá lójú wọ́n wò ó wípé kò sí tí wọ́n fi ṣe wọ́n ń wo Yorùbá nígbà tí pé Yorùbá ò ní tí wọ́n ṣe ẹnu lásán ni Yorùbá ní àti wáyé ọjọ́ ìbàlọ́ rẹ àti wọ oòrùn ìbàlọ́wọ́ rẹ ìbàlọ́wọ́ lọ́mọ ọba tó gbọngbọ́n tí ò fara ti nǹkan kan ọba jí pọjọ kúdà ọba ọ̀kan ṣoṣo tí kìí tọrọ jẹ tí kìí tọrọ mu ọba tí kìí kú tí kìí tí alásọtẹ́lẹ̀ ohun gbogbo kò sí tí ń bẹ lórí rẹ̀ tí ò lásọtẹ́lẹ̀ àwọn tí wọ́n pera wọn lálẹ́sù náà nílẹ̀ Yorùbá even all over the world wọn ò gbà pé Ọlọ́run jẹ̀dá lọ wọn ò gbà pé tí ń jẹ́ Ọlọ́run ojú tí ń jẹ́ Rọ̀súlù láì lọ wọn ò gbà àwọn alẹ́sù náà wọn ò máa bú Kristẹni tí ń fi Jésù wọ́lọ́run àwọn náà ti ń fà náà bí wọ́lọ́run báyìí nítorí pé téèyàn bá tẹ̀lé gbogbo ọ̀rọ̀ t'Ànábì sọ pátápátá tó sì tẹ̀lé ìṣesí rẹ̀ wọ́n ti gbàgbé pé àwọn ibìkan àwọn ààyè kan wà tọ̀rọ̀ Ànábì náà ti tako ọ̀rọ̀ Ọlọ́run mùsùlùmí ni mí torí pé a jẹ́ mùsùlùmí tá a fẹ́ sọ tó wà nínú ẹ̀sìn Islam tó jẹ́ ẹ̀rọ tá a fẹ́ sọ rárá nítorí pé a nífẹ̀ẹ́ ẹ̀sìn ṣùgbọ́n ọmọ kan wà wọ́n lọ́mọ ọ̀sán ní máa kókó ń kó báyà rẹ̀ ọmọ kan bẹ́lẹ̀ Yorùbá yìí tí ń fa ìrìn àjò kí àwọn èèyàn máa tú àṣírí Islam ẹ jẹ́ kí n sọ kankan fún yín 21st century la wà yìí ọ̀làjú ti bá ayé technology ti wà nú ayé
tẹ́ ẹ bá fa gbòrògbòrò ó fa gbó ntẹ́ ẹ mọ̀ lójijì tí ó gbọ́lé tọ̀ yín wá tẹ́rù ọmọ báyìí. àwọn onílàákàyè pọ̀ lórí ilẹ̀ ju tàtijọ́ lọ tìgbà táyé bẹ̀rẹ̀ lọ. ẹ jẹ́ n sọ àsọtẹ́lẹ̀ kan lé ní kó tó di pé máa bọ́ sínú agbámi ètò. kí àwọn mùsùlùmí lọ múra dáadáa nítorí pé challenges ń bọ̀ lọ́jọ́ iwájú fún wọn, challenges tó le tágbára wọn ò ní gbé, tó jẹ́ pé àwọn ọmọ tí ń jáde báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú làákàyè tí ń bẹ lórí wọn ó tako ẹ̀sìn ní rí nǹkan kan sọ àsìkò tí ń bọ̀. nígbà tí mo wà ní yunifásitì àríyànjiyàn kan wáyé nínú yàrá tá à ń gbé, gbogbo àwa táwa mẹ́ muslim ni wá, christian kan ṣoṣo ló wà láàrin wa. wọ́n wá máa ń dẹnu bọ ọmọ kristẹni yìí ní gbogbo ìgbà, wọ́n máa ń dẹnu bò ó pé kò rí nǹkan ṣe, kò rẹ́sìn ṣe. bọ́ èmi ò láyà ẹ̀sìn. ọlọ́run dá mi lẹ́nu tẹ́ pé mo kàn máa ń wo èèyàn ní pé bọ́lọ́run bá ṣe kọ ìrìn àjò tiẹ̀ lọ́ọ́ ṣe ronú. mo nígbàgbọ́ nínú ẹ̀kọ́ púpọ̀ àti ìmọ̀ tí mo respect jù lára èèyàn ìmọ̀ ni, kì í ṣe ẹni tí ń tẹ̀lé nǹkan dogmatically pé bí wọ́n ṣe kọ́lẹ̀ láti máa tẹ̀lé. ẹ gbàgbé ìmọ̀ ń sọ̀kalẹ̀ sí ní lórí ilẹ̀ tá a wà yìí. àwọn èèyàn ti rìnrìn jìnnà nù mọ̀, àwọn kankan wà tí ò ṣe máa sọ lọ́run láì tí àwọn Súfí máa ń pè ní ìmọ̀ bàtìní, ìmọ̀ tí ò ṣe sọ gbangba, tó jẹ́ pé tẹ́ bá sọ ní gbangba ó takò làákàyè, ó tayọ làákàyè tí ò sẹ́ni tó lè rí tú ní ìmọ̀ lóde òní. Ọlọ́run sì ti fi mọ àwọn èèyàn kan ṣe bọ́ lọ́ni tí wọ́n bá lọ́lọ́run bẹ nínú ọ̀run, tí Bíbélì àti Kùránì bá sọ pé ojú ọ̀run lọ́lọ́run wà. àwọn èèyàn kan ti ń rìn sálẹ̀ omi, wọ́n ti ń bá Ọlọ́run pàdé ń bẹ̀. àwọn èèyàn ti ń bá Ọlọ́run pàdé nínú atẹ́gùn, wọ́n ti ń bá Ọlọ́run pàdé lórí ìrìn lásán. Ọlọ́run kọjá kẹ́nìkan ó kàn jókòó síbi kan kó kàn kọ́ nǹkan kan ká sì máa tẹ̀lé thousands years. ẹ gbàgbé Ọlọ́run fẹ́ fira rẹ̀ hàn bó ṣe tó lórí wa. òní gbogbo tá à ń rí, gbogbo tá à ń rí lọ́wọ́ tí ń ṣẹlẹ̀ yìí, ìmọ̀ sí Ọlọ́run ni, bọ́lọ́run ṣe tó lẹ̀ ṣe ń rí. ṣe rí ẹ̀kọ́ ṣe pàtàkì o. ẹ̀kọ́ ò sì gbọ́dọ̀ dúró sójú kan. tó o bá ní mùsùlùmí ni ẹ́ o wá jókòó sójú kan, ọ̀wọ́n ń wádìí lórí ìrìn àjò Kùránì nìkan ló ń tẹ̀lé látijọ́ yìí. gbogbo tó mọ̀ ṣe àṣẹ ní o mọ̀ pọ̀ jù ń bẹ̀. àṣẹ lásán. irú wọn lẹ́ mọ̀ bá ó wọ náà ni àṣẹ ni. àṣẹ lásán. tó bá jókòó ti Bíbélì tó kàkàkàkà tó bá dá àwọn àyè kan àṣẹ lọ́mọ sọ. o gbọ́dọ̀ wádìí ayé. ìwọ tó bá fẹ́ mọ̀ tó máa yé, torí ẹ̀ lọ́lọ́run ṣe ń sọ pé ẹ wá mi kẹ́ ẹ lè bá mọ̀ mí. Ànábì gan sọ wípé ìmọ̀ ṣe kókó. tẹ́ ẹ bá wá ìmọ̀, ó ní kódà níbi tí ìmọ̀ jìnnà dé ẹ wá lọ sí ibẹ̀ ló ti dárúkọ China. ẹ lọ bí àwọn àfáà tó ní mímọ̀, wọn ó ṣàlàyé fún ibi tánàbí ti sọ̀rọ̀ nípa Chinese ló pè é. nígbà yẹn pé ìmọ̀ ń bẹ ní China. I swear to God Almighty, èèyàn ò gbọ́dọ̀ dá ìmọ̀ dúró sójú kan. òun ló sọ Yorùbá sínú òkùnkùn lẹ́nìí. tí àwọn àkàwọ́ kan jókòó síbi kan wọ́n máa fọwọ́ twist ìrìn àjò ayé Yorùbá. ẹnìkan kan bọ́ kọ̀rọ̀ kan ìsìn twist gbèsè ayé Yorùbá. àwọn ìmọ̀ wá rí gbogbo everybody orí online wá dàrú. láàkúlé jalè ìlú. bí Islam ṣe rẹwà tó ní mímọ̀ tó, kì í ṣe ọmọ bíntín tí ò ní mọ̀ yẹn ló yẹ kó máa da orílẹ̀-èdè, ló yẹ kó máa da ìlú ìrú. I swear to God Almighty. ta ní ń jẹ́ Saheed Shittu ládùúrú onímọ̀ tọ́lọ́run kó sórí ilẹ̀ àti pàdé àfáànlẹ̀ yìí tá a rí i pé ìmọ̀ ń bẹ lórí rẹ̀. tí bá fa kan náà pé Jaqmal tó sọ̀rọ̀ láìpẹ́ yìí, tó sọ̀rọ̀ ń pa ṣẹ̀ríà Islam kan. ṣebí Jaqmal ni
nǹkan pè ní ìmọ̀ nìyẹn. Ẹ wá wo bó ṣe darí àwọn àfáà Yorùbá rú lọ, wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ kátikàti nítorí pé kò ìmọ̀ kan ló jókòó lé lórí. Tẹ́ bá ti rẹ́nìkan tó bá ti lè reduce ara rẹ̀ sórí ìmọ̀ kan pé àfáà mi sọ pé báyìí ni, ìwọ náà gbọ́dọ̀ wá tí ó fi tọ́ fi jà àfáà rẹ lọ ni. Alájà Dámà tá à ń pariwo ní mọ́ríkàsì dọ́là, ó wá ìmọ̀ ló fi jà àfáà rẹ lọ, ó jà àfáà rẹ lọ kó tó kò lórí ilé alàyè. Ọmọ tí inú mi wá máa ń dùn, ọmọ tí Alájà Dámà tó wá bí, òun náà wá tó wá mọ̀ ju bàbá rẹ̀ lọ. Ìwọ́n ń tọ́ka sáwọn nǹkan tó tayọ nǹkan tí bàbá rẹ̀ sọ. Ẹ̀yin dẹ̀dẹ̀rin tí wọ́n ń takò, ẹ̀ ń takò ẹni tó ní mímọ̀, ẹ̀ ń tanra yín. Kì í ṣe ibi tí mo ń lọ nìyẹn. Mi ì fẹ́ tọwọ́ bọ ọ̀rọ̀ Islam, mo ti ní sọ̀rọ̀ lórí ẹ̀ láéláé. Gbogbo wa làjọjọ́ ń pọ́n Islam lé, àfẹ́ tó àṣírí ara wa síta. Níjọ́ tí bọ̀bọ́ kan wà tán pé King Solomon, ọba Solomoni, tí ń béèrè lọ́wọ́ yín wípé ibo lọ́lọ́run ti mention ìrun wákàtí 5 nínú Quran. Gbogbo yín à ń retí káwọn àfáà jáde kí wọ́n fi ìgboyà bó ṣe béèrè, kí wọ́n dáhùn pẹ̀lú ìgboyà. Kò sáfà kankan torí kò sí mọ̀. Bá àkọ́kọ́ lọ́wọ́ bí àṣà Haúsá ó ní ó sọpọlọ. Àfi kẹ́ máa claim nǹkan tí ò rí bẹ́ẹ̀, kẹ́ máa wọn iná fáwọn èèyàn lórí nínú Kùránì pé yóò wọ náà ni. Ẹ̀yin àtàlẹ́jọ́ dáná ńlẹ̀ tẹ́ wọn náà fáwọn èèyàn, ẹ̀yin àtàlẹ́jọ́ dálẹ̀. Wá síta bàbá mélòó lànà bí ṣe tí wọn iná fáwọn èèyàn tẹ́yìn bẹ̀rẹ̀ sí. Nǹkan pè ní Islam ó rẹwà kọjá bẹ́ẹ̀ ṣe ń ṣe. Ẹgbẹ́ Islam dání bí àwọn Al-Qaeda. Kọ́lọ̀ ó ṣàánú wa nílẹ̀ Yorùbá. Ìlọ́tọ̀ tí ń sọ àtà ti sọnù látara ìmọ̀ kan. Ní àtijọ́ ilẹ̀ Yorùbá ní ìmọ̀ ti pọ̀ jù Nàìjíríà. Bó lẹ́ni ilẹ̀ Yorùbá yìí náà nìmọ̀ wà, ṣùgbọ́n àwọn amokun mẹ́kọ̀ọ́ wá ti ń pọ̀ ju àwọn èèyàn tó ní mímọ̀ lọ. Ibi tí wàhálà ti wà nù. Àwọn amokun mẹ́kọ̀ọ́. Area kan wà tí mo ti fẹ́ bá àwọn alẹ́sùn náà sọ̀rọ̀ láwọn mistake ńláńlá tí wọ́n ṣe. Àwọn rò pé àwọn làwọn dáa jù lójú Ọlọ́run. Èmi ò lè dá lọ́dọ̀ Ọlọ́run. Ìyìnsì láwọn tí ń ṣe other ones náà ò dáa. Bọ̀n kankan wà tí mo fẹ́ kẹ́ lọ kẹ́kọ̀ọ́ lé lórí lónìí. Ẹ̀yin tẹ́ dáa jù níwájú Ọlọ́run. Ǹjẹ́ ẹwà ń bẹ nígbà t'Ọlọ́run fi dá iná? Ǹjẹ́ ẹwà ń bẹ nígbà t'Ọlọ́run fi kọ Kùránì? Torí tá bá bí ẹni Ọlọ́run ló kọ Kùránì. Níbo l'Ọlọ́run ti sọ̀kalẹ̀ tó mú kálámù dání tí wọ́n ń kọ Kùránì fúnra rẹ̀ tí ìbá ṣe èèyàn ló kọ. Ara àwọn ẹ̀kọ́ kan nǹkan tán pé common sense ní nǹkan kéékèèké tẹ́ lè ronú lé lórí. Ẹ mọ̀ sọ pé ní ojú ànábì gan kò kọ Kùránì, lójú ànábì wọn ò kọ Kùránì kalẹ̀. Eléyìí tí wọ́n kọ ara wọ ni wọ́n kọ sí ibi tí wọ́n dẹ̀ gbé sí, ó wà ń bẹ dọ̀la. Ṣùgbọ́n tẹ́ bá bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí tẹra nígbà tẹ́ pé ìjọ wà ń bẹ jọ wọ́n kọ Kùránì. Bẹ̀rẹ̀ Ọlọ́run ti wá àṣàyàn fún yín pé gbogbo èèyàn, àwọn èèyàn tí ò bá ti ṣe ẹ̀sìn Islam iná làwọn ń lọ ti wọn. Ọlọ́run bá yín sọ bẹ́ẹ̀. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà lórí, Ọlọ́run ṣàdéhùn pé gbogbo ẹ̀. Ó yẹ kí bàbá tó bí ànábì àti ìyá ó yẹ wọn wọ̀ náà ni. Èrò náà ni wọ́n. Wàláì èrò náà ni bàbá ànábì. Ìkíní nù. Ìkejì tó jẹ́ number 2. Bàbá tó bí ànábì kò tí ì sí Islam tí fi ń jẹ́ Abdullahi, kò sí tí ń jẹ́ Islam tí ìyá rẹ̀ fi ń jẹ́ Amina. Ṣáà wàá máa sọ orúkọ méjèèjì yẹn dì sí. Ẹ ronú sí ẹ ronú. Ẹ má máa ṣe bí ẹni tí ò gbọ́n. Àwọn tẹ́ ń bá sọ̀rọ̀ àwọn ọmọ 21st century lẹ́ ń bá sọ̀rọ̀.
àwa ronú bíi tẹ̀yìn bí amúkú mẹ́kọ̀ọ́ báwo lè ní kí ó sì máa sọ fún mi pé bàbá ànábì kì í ṣe olóòṣà ni àti ìyá rẹ̀ ta ló fẹ́ sọ bí mi bẹ́ẹ̀ ta lẹni náà tó fẹ́ prove ẹ̀ fún mi sáà wàá sọ orúkọ rẹ̀ dòní orúkọ Abdullahi aṣọ àbàṣọ orúkọ Amina sàṣọ Kádíjà tànàbí ìfẹ́ ànábì ò tí ì gba ìsìláàmù kò tí ì mọ tí ń jẹ́ ìsìláàmù tó fi fẹ́ Kádíjà Kádíjà náà ní ń jẹ́ títí tíyàwó rẹ̀ fi wọlé sùn sókọ rẹ̀ ṣé kìí sókò sani ẹ dá wa lóhùn torí tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ ẹ máa rò pé gbogbo èèyàn ló gọ̀ bíi tètè yín ló ponú ẹ máa rò pé èèyàn gọ̀ ó ló múru yín tẹ́ bá fẹ́ wàásù fún yàn tẹ́ fẹ́ gbà àwọn èèyàn jókòó tẹ́ fẹ́ kó tẹ̀lé ìlànà Ọlọ́run ìlànà ìsìláàmù kì í ṣe pé kẹ́ lọ máa wá mú èèyàn tí lọ lójú títì irú Saidi nígbà tá a gbọ́ sórí Saidi a rí pé Saidi fọ̀gánáísà ló kọ́ fọ̀gánáísà tí ò mọ nǹkan kan kò mọ kéwú kò lọ skul ẹ rí ẹlẹ́gbẹ̀ẹ́ títì ẹ bá sọ̀rọ̀ kí ni yàtọ̀ tó wà láàrin Boko Haram àti Saidi àwọn Boko Haram yìí náà àìmọ̀kẹ́mọ̀kẹ́ ní àwọn náà láàmú àìmọ̀kẹ́wú àìmọ̀kùránì wọ́n lè sún náà ló kọ́sì gbogbo rẹ̀ tó wà nílẹ̀ ẹ̀ kàn dédé rí ẹlẹ́gbẹ̀ẹ́ títì ẹ̀ gbé jókòó ẹ̀ máa sọ pé o ti dàáfà sáàfà ni ẹ bá ti bá sọ̀rọ̀ tó sòkòtò ẹ bá ti fi rí. Number 2 níbo ni ẹ ti rí kà nínú ìwé wípé ṣòkòtò ànábì gbọ́dọ̀ ó fi rí tani télọ̀ tó bá ànábì gbẹ́ ṣòkòtò tó gbẹ́ fi rí tó gbẹ́sọ fún ayé tànábì wà nígbà tànábì wà sáyé kò tí ì ṣe ní jẹ́ aṣọ kò sí òyìnbó tó ìnvẹ́tà aṣọ ó lórúkọ ara wọn mistake tẹ́ ń ṣe ní tá à ń sọ fún yín pé 21st century la wà brain àwọn èèyàn yàtọ̀ sí brain àwọn ará jẹ nígbà ayé àwọn bàbá wa tẹ́ ẹ̀kan fi Islam dẹ́rù àwọn táwọn náà dẹ́ believe ṣe rò pé bẹ́ẹ̀ lórí láyé òde òní àwọn èèyàn gbogbo kí ni àwọn èèyàn ó béèrè ẹ̀ lọ́wọ́ yín tó bá yà ọgbọ́dọ̀ wé láwàní ni gbogbo àwọn ọ̀ràn tí ń wé láwàní lórí ilẹ̀ wọn níbi tán wà ìlú kan péré ni wọ́n wà orí kọ́ńtínẹ́ǹtì kan láti rí wọn ò sí ní ọ̀dà kọ́ńtínẹ́ǹtì rárá mọ kọ́ńtínẹ́ǹtì tó wà ní close to 7 continents lání throughout the world Ọlọ́run dẹ̀ dá ẹ̀yà ọ̀tọ̀ọ̀tọ̀ sórí kọ́ńtínẹ́ǹtì yẹn tàbá tó wá wọnú kọ́ńtínẹ́ǹtì yẹn lọ á tún wá rí ẹ̀yà ọ̀tọ̀ọ̀tọ̀ dédé wọn ò papọ̀ rárá lórí ilẹ̀ bọ́lọ́run ṣe sọlá rẹ̀ tó nù tó tóbi Ọlọ́run tóbi lọ́ba púpọ̀ kọjá akẹ́nìkan kan jókòó sí kọ́rọ́ọ̀bì kan kó máa wọn iná fún yàn pé yóò wọná òdìjọ́ tẹ́ bá lẹ́ẹ̀ní wọn iná fún yàn mọ́ bọ́lọ́run kọjá ẹnìkan jókòó bì kan sọ pé ìwọ gbọ́ná kí ló fún ọ láti rántí pé wọ́n gan ò ní wọná ìwọ tó ń sọ̀rọ̀ tó ń wọná fún yàn pé yóò wọná gbà nítorí òòṣà tó ṣe pé olóòṣà ni ó papọ̀ mọ́ Islam ní tó bá mú wọná bàbá ànábì yóò wọná ó ṣú ọ̀dàkú ìyá tó bí ànábì Àmínà yóò wọná yá Jésù ó wọná Jésù gan iná ní lọ gbogbo àmì àwọn Musa Ibrahim kankan iná ńlá tí bá ànábì ló mú Islam wá sáwọn Ibrahim mú Islam wá ni èrò ńlá la gbogbo wọn jọ jẹ àbáṣe kílẹ̀ ń sọ lẹ́nu yìí àwa tẹ̀ ń bá sọ̀rọ̀ àmúkún mẹ́kọ̀ọ́ àwa tẹ̀ ń sọ pé ẹ̀ ń tari Islam sí ẹ̀ ń kọ́ ẹlẹ́kọ̀ọ́ Islam àmúkún mẹ́kọ̀ọ́ táwọn ará John tó gbà tábà mọ̀kún mẹ́kọ̀ọ́ àwa táwa lóde òní ògbà àmúkún mẹ́kọ̀ọ́ rárá àṣírí bẹ́ẹ̀ mọ̀ ń gé fún ilé nìyí ẹdí tẹ́ mọ̀ sọ pé ẹ mọ̀ wọn ná fáwọn èèyàn káàkiri yẹn ẹ bá lọ stop ẹ̀ ayé ó kàn máa rí yóò kàn máa fi ṣe ẹ̀yẹ ni mọ̀ èèyàn ti ń kó nínú Islam everyday ni èèyàn ti ń kúrò nínú ẹ̀sìn Islam nígbà tí Islam ló kọ́ wọ Nàìjíríà ẹ lọ wo tán bí Islam ṣe dé orílẹ̀-èdè yìí Islam lákọ́kọ́ mọ̀ ní Èkìtì wọ́n kọ́ mọ̀ ní Ọ̀wọ̀ ẹ lọ béèrè tán gbogbo olú tó wà lẹ́ Yorùbá yìí Islam ló kọ́kọ́ wọ̀dọ̀ wọn bọ́ńgbà tó yá kàtìkàtì yín bí ká máa wọn ná kiri fáwọn èèyàn mọ̀ èèyàn tó ti kó nínú Islam ni the whole Èkìtì Christianity ló pọ̀ jù ń bẹ̀ Ondo State Christianity ló pọ̀ jù ń bẹ̀ láwọn ọdún táwọn èèyàn ti gba Islam láti jọjọ ẹ lọ wo history wọn gbogbo kíní lẹ́yìn ẹ̀yìn ò mọ̀ pé àwọn 21st century àwọn máa ń ronú
ẹ rò pé ó kàn máa jókòó bẹ́ẹ̀ ṣe jókòó tẹ́ ẹ mọ̀ sọ pé ẹnìkan ó wọ̀ náà ẹ mọ̀ fi preaching gbà bàbá rẹ̀ kò tí ẹ advance rárá kò yàtọ̀ iná ni ẹnìkan máa ti ṣe kíní kan ní ọgbọ́n náà ní iná wo ẹ̀yin aláṣẹ ẹ mú nǹkan náà súnà kí ló ń pè súnà ìṣiṣẹ́ ànábì ìtàn pé súnà ìṣiṣẹ́ ànábì ni ẹni bá fẹ́ kọ́ sí ànábì ò ní lo náà ẹlẹ́tíríkì nínú ilé rẹ̀ àtùpà ni ó máa lò gbàrán là ṣe gbà pé ẹ̀ ń ṣe súnà ànábì àtùpà ọ̀ sì ní fẹ́ yàwó kan gbogbo opó tí mẹ ládùúgbò yín pátá lẹ́sùn tẹ́ ẹ máa tọ́jú wọn ànábì nínú oore ẹ̀dá ni ó ṣe inú oore ni àwọn dá nígbà tiwọn ará àwọn èèyàn náà tó dá bẹ́ẹ̀ nígbà àwọn bàbá tiwa táwọn náà rí báyìí àwọn ò kàn kílèmù fáwọn ọ̀rọ̀ lọ́nù ni nítorí ó dábẹ́ pé àwọn gọ̀ lójú títí yín nìyẹn pé wọn ò gbọ́n torí pé àwọn ò ní àkọsílẹ̀ káwọn náà sọ pé àwọn náà rọ́ lọ́hùn bí tán ti yàtọ̀ nìyẹn àṣírí ọmọge fún yín lẹ́nu ẹ má wàá jẹun parọ́ tàn yín jẹ lórí ilẹ̀ ìlẹ́ni tó tànà bí wà o ṣùgbọ́n lórí ilẹ̀ táwa lẹ́nu ọlọ́run dá èèyàn sí orí ilẹ̀ lẹ́nu táwa yìí èèyàn ń bẹ ní orí ilẹ̀ I swear to God Almighty àwọn èèyàn tó kọjá bẹ́ẹ̀ ṣe rò nítorí pé ẹ̀yin límítì tí ń kí yín sórí nǹkan kan òun ni ò jẹ́ gófà lórí ìmọ̀ tẹ bá extend tẹ expand ẹ wádìí nǹkan ọlọ́run ní ẹ wá mi kẹ́lẹ̀ bá a mọ̀ mí nígbà tí mo rìnrìn àjò nínú ayé ni mo mọ̀ pé ọlọ́run tóbi ju bá a ṣe rò lọ. àjò mi lé ayé tí mi lè gbàgbé tí màá fi kú. ìkan ò lẹ́sìn kàkà tí ń sìn ìkan mùsùlùmí ni. ilẹ̀ tó bá ní ìrírí ju kéèyàn kàn máa gbà pé bó ṣe rí pé wọ́n sọ fún mi pé bó ṣe rí rè ìrírí tí mo fi ń sọ̀rọ̀ yìí èmi máa jókòó mo fira mi lẹ̀ ni pé mo fẹ́ mọ tí ń ṣẹlẹ̀ ẹnì kankan ò lè jókòó kó bá mi sọ̀rọ̀ bá kàn mọ yín mú sí ẹni I swear to God Almighty ọlọ́run kọjá abẹ́ sínú ro yìí ọ̀ lè dá ọjà ọlọ́run gbà gbé ọ̀ lè gbèjà rẹ̀ ọ̀ lè gbèjà ọlọ́run ẹni tẹ́ ń rò pé ọlọ́run ti padà lẹ́yìn ẹ̀ yóò sì mọ rojú rere ọlọ́run gbogbo gbà kí ló kàn ọlọ́run pẹ̀lú pé wọ́n ń ṣe ìsìláàmù ọlọ́run ní ìsìláàmù ni àbí sítórì tẹ́ fi dé àmọ́ bá wa mọ́lẹ̀ tá a lọ ọlọ́run sọ pé ìsìláàmù ni yóò fi wọ àlùjánnà ọlọ́run kọjá gbogbo tẹ́ ń rò ó kọjá bẹ́ẹ̀ ẹni bá mọ̀ tó mọ ọlọ́run ò ní mọ̀ límítì ẹ̀ sórí ẹ̀sìn I swear to God Almighty ẹ jẹ́ já isi kankan tó lágbára lẹ́ni òpin ẹ̀sìn Islam jẹ́ 5 wọ́n ní ká mọ ọlọ́run lọ́kan ìyẹn jẹ́ ní ká kírun fọlọ́run ó déjì ká gbààwẹ̀ ká yọ sàká ó di 4 àwẹ̀ sàká 4 ẹlẹ́ẹ̀karùn-ún ní ká lọ sí àjì òpin ẹ̀sìn Islam nù ṣẹ́rí pé ìfẹ́ ò sí nínú tí Islam tó sọ̀rọ̀ ń pa ẹ̀ Islam kò promote ìfẹ́ tó ń ṣe Islam sọ pé peace pé ẹ̀sìn àlàáfíà ni ṣùgbọ́n ibi tí ò bá ti sífẹ̀ẹ́ ṣé àlàáfíà máa wà ń bẹ̀ ẹ jẹ́ kí yẹn jẹ́ kókó ọ̀rọ̀ kan tẹ́ ẹ máa dìmú mo fẹ́ kọ́ lọ ṣe research lé lórí kẹ́ jókòó dáadáa ibi tí ò bá ti sí ìfẹ́ ibo lẹ́yìn ti rí bẹ̀ tó lálàáfíà ẹnìkan jókòó níbì kan ó kọ́ fún yín pé Islam òpó rẹ̀ 5 ni ó ní ká mọ ọlọ́run lọ́kan ìyẹn jẹ́ ní ká kírun fọlọ́run ó déjì ká gbàwẹ̀ ká yọ sàká ká sì ṣe hajj ó ṣe 5 kò sí ìfẹ́ níbẹ̀ Islam ò fi ìfẹ́ rán mùsùlùmí ṣe ti rí abẹ́rẹ́
kò fi fẹ́ràn. Christianity wá sọ tiwọn ìyẹn ìpá Christianity lé òun tí ẹni lẹ́yìn nínú nǹkan tí mo gbàgbọ́ láìláì ní Christianity ó jìnnà rere ó jìnnà gan tọ́lá àwọn ò tí ẹ̀ gẹ́ẹ̀tì ẹ̀ rárá wọn kàn sọ tiwọn lọ ní. Christianity sọ wípé ìfẹ́ là kọjá òfin nítorí pé òfin tí Mósè gbà wá méje ni òfin mẹ́wàá ni sọ́rí nínú òfin mẹ́wàá yẹn ni wọ́n ti sọ pé ìfẹ́ ni number 1 làwọn kọ́kọ́ mú. Ẹ lọ wo àwọn kristẹni lẹ́nìí pẹ̀lú ìfẹ́, ẹ wo mùsùlùmí tó pera wọn lẹ́sìn àlàáfíà kò sífẹ̀ẹ́ nínú ọ̀pọ̀ ẹ̀sìn Islam márùn-ún ilẹ̀ Yorùbá rú nítorí pé gbogbo ìmọ̀ tó mọ̀ lé ayẹyẹ gbogbo tó rìn dé wọn ò fi hàn pé ìfẹ́ number 1 ni. Ẹ ti rí àwọn kéèsì yẹn ṣùgbọ́n gbogbo ẹ̀ náà géèmù ọlọ́mọ̀ọ́mọ̀ sí ètò rẹ̀ bó ṣe fẹ́ kó tó ni. Torí ẹ̀ lọ́lọ́run ṣe dákẹ́ ní ìsíbẹ̀ fáwa pé ẹ̀rọ orí yín tá a bá hun yín síbi kan ẹ fi èrò orí yín yọra yín ń bẹ̀. Àṣírí mo gé fún ilé nìyẹn. Inú ìtàkà ń bẹ tọ́lọ́run ti bá Mósè sọ̀rọ̀ wípé kí Mósè táwọn Kírísítẹ́nì ń pè ní Mósè ó lóun fẹ́ kó ní ìmọ̀ àkọ́kọ́. Ìmọ̀ àkọ́kọ́ yìí ó làwọn ti jà níyà náà mọ́ promote gbogbo ìgbà torí ẹ̀ kò sí tí ò dá. Àwọn ti jà níyà yìí èmi náà máa wò wọ́n pé wáyé tẹ́sí máa sin èèyàn tẹ́ẹ̀ ní máa sin Ọlọ́run ẹ máa pariwo bàbá Niyas ni but àwọn náà lé nǹkan kan tó ṣe kókó tán gbé dání tó tóbi. Ó ní ìmọ̀ wọ́n ní ìmọ̀ àwọn ọmọ kọ̀ọ̀kan yẹn wọ́n mọ̀ tó pé tó bá tú mi kalẹ̀ ẹ̀rú mọ̀ báyìí. Wọ́n ní Mósè Ọlọ́run bẹ̀ níṣẹ́ pé Ọlọ́run fẹ́ kọ́ ní ẹ̀kọ́ ìmọ̀ àkọ́kọ́ kan. Ó wá ní kó ṣèrìn àjò lọ sí apá ìpadò pé yóò sálábà pàdé ẹnìkan bẹ̀. Ẹni yẹn ni ara ànábì kan lòun náà. Ànábì yẹn wá ṣe ànábì tó wá látara àwọn èèyàn ó wá látara àlùjànnú. Èmi ò máa sọ bó ṣe lè dùn bọ̀ bí mo ṣe nímọ̀ rẹ̀ ni mo ṣe ń sọ. Kò mọ̀ pé òun ti pàdé rẹ̀. Ó sáré ọkọ̀ ojú omi nítorí pé wọ́n sọ fún pé ní ìpadò ní ti pàdé ẹni tì pé ó láti rìn àjò lórí omi yẹn lọ sí ìlú kan lẹ́yìn omi yẹn. Ibẹ̀ ní ti lọ bá onítọ̀ wípé ànábì yẹn máa kọ́ Mósè láwọn ẹ̀kọ́ kan tó fẹ́ kọ́kọ́ ṣùgbọ́n gbọ́dọ̀ lọ sí etí odò ni ó ti rìn àjò yẹn lórí omi tí ó fi dé ìlú tí yóò ti pàdé ànábì yẹn. Nígbà tó dé etí odò yẹn ó rí ọkọ̀ ojú omi ó sì dá ọlọ́kọ̀ ojú omi yẹn dúró pé kó gbé òun pé ìlú báyìí báyìí ló ń lọ lẹ́yìn omi ìyẹn ló ń mọ̀ bẹ́ẹ̀. Ó wá rí pé kò sí pásẹ́njà míì lẹ́yìn òun nìkan. Ẹni yẹn dẹ̀ kíkì ọkọ̀ rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní wa omi yẹn lọ ń wa Mósè lọ ń wa Mósè lọ ń wa Mósè lọ. Ó dé ààyè kan wọ́n rí ilé kan tó ti dàwó lulẹ̀. Wọ́n rí ilé kan tí gbogbo ohun tán dàbò lórí ilé yẹn ti ṣí dànù. Ilé yẹn ti dahoro. Wọ́n rí òkú bàbá àtòkú ìyá. Wọ́n wá rí ọmọ kékeré kan tó ń sọkún. Nígbà tí wọ́n débẹ̀ Mósè ń wo ọmọ yẹn pẹ̀lú àánú pé wọ́n dẹ̀ pé ogun jà nínú ìlú yìí wọ́n sì ti pa bàbá ọmọ yìí àti ìyá rẹ̀ pé ọmọ yẹn nìkan ló wá kù. Ń bá ọkùnrin tí ń wa ọkọ̀ ojú omi yẹn sọ̀rọ̀ wípé kó wo ọmọ kékeré yẹn. Ọkùnrin yẹn wá sọ̀kalẹ̀ náà ọkọ̀ ojú omi ó wá lọ da ilé yẹn wó. Ànábì Mósè wá bẹ̀rù pé irú èèyàn káwó ni wọ́n ó sì mú ilé kan ṣoṣo tó mọ yìí tí ó bá tó máa rí gbé ó dẹ̀ dáwó tí ó sì rí pé bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ti kú. Kí ni wọ́n á jẹ́ ìrìnjẹ ọmọdé yìí? Ọkùnrin ọlọ́kọ̀ ojú omi ó wo Mósè títí kò dá lóhùn. Òun sábà sọ pé ó ń ba ilé yẹn jẹ́. Ó wá bọ́ sínú Mósè ń wo tẹ̀gbẹ́tẹ̀gbẹ́ bíi kó bọ́lẹ̀ nínú ọkọ̀ ojú omi yẹn bọ̀ kò lè bọ́lẹ̀ nítorí ìlú tí ń lọ tó jẹ́ pé ọlọ́kọ̀ ojú omi yẹn ní ó gbé débẹ̀.
tó fẹ́ lọ pàdé ànábì kan bẹ̀. Mùsá ò bá sọ̀rọ̀ mọ́, inú rẹ̀ ò dùn sí. ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run tó ní pé lọ bí báyìí tí mo ní o lọ yẹn, ọ̀rọ̀ yẹn sì wà lẹ́mìí ẹ̀ pé tí máa ní kí n jà ọkùnrin yóò ní gbé mi níbi tí mo ń lọ, ìbá bá ọkùnrin yẹn jà nítorí ọmọ yẹn. Wọ́n rìn títí wọ́n tún pàdé àwọn yẹn kan, àwọn olè lójú omi tí wọ́n ń rọ́ọ̀bù àwọn ọkọ̀ ojú omi, wọ́n hijack ọkọ̀ ojú omi lórí omi. Bọ́kùnrin ẹ̀ ṣe bọ́ọ̀lẹ̀ náà ọkọ̀ ojú omi tí ẹnu ló bá ní kí Mùsá náà bọ́ọ̀lẹ̀, Mùsá bá bọ́ọ̀lẹ̀ kò ìdí ò pé káwọn máa rọ̀ sọ́wọ́ olè, ló bá mú ọkọ̀ ojú omi rẹ̀ ló bá ṣe já. Ibẹ̀ ni Mùsá ti wá irú ẹ̀dá o wà lélẹ̀ báyìí. Nígbà àwọn rìn títí tán dáàrin ibi táwọn olè wà, àwọn olè fi ọkọ̀ ojú omi ẹni yẹn lẹ̀, bọ̀ wọ́n gba tàwọn tó kù. Tọkùnrin yẹn nìkan ni wọ́n fi lẹ̀. Ọkùnrin àwọn ọkọ̀ ojú omi tó pé ọkọ̀ ojú omi rẹ̀ ò dáa mọ́. Méjì tí mo rántí nínú ìtàn yẹn nìyẹn. Bọ̀ ìrìnàjò mẹ́ta ló ṣẹlẹ̀ kí wọ́n tó délùú tí wọ́n lọ. Nígbà tó gbé ọkọ̀ yẹn dé tí omi yẹn, ó wá park, ó wá tọ́ka sí ilé kan pé ilé tó ń wó lọ́kàn bàbá tí Mùsá ń wá pé inú ilé yẹn ló wà. Mùsá wá bọ́lẹ̀. Nígbà tó máa padà dé inú ilé yẹn tó máa lọ jókòó, ó ti bá ẹni tí wọ́n ọkọ̀ ojú omi yẹn tó ti sáré jókòó lórí tébù. Mùsá bá ní ìwọ lọ gbé mi lẹ́ẹ̀kan tó ń ṣe jákujàku nínú ọkọ̀ ojú omi. Máyẹ̀ wá ní mi ò ṣe jákujàku, èmi náà lẹni tó wá bá. Àwọn ẹ̀gzáàmù tó lọ́n fẹ́ kí n fi hàn, àwọn ìmọ̀ kọ̀ọ̀kan tó yẹ kí n fi tó fẹ́ kí n fi hàn, ó ní mo ti fi hàn lójú ọ̀nà nígbà tá à ń bọ̀ tó ń bínú sí. Mùsá ní kí ló dé, bó ló ṣe jẹ́? Ó ní sọ́ọ́rí ọmọ àkọ́kọ́ tá a bá pàdé ààrẹ ti wó tí atẹ́gùn ti kó lé bàbá rẹ̀, tí wọ́n ti pa bàbá àti ìyá ẹ̀ tó gún já nílùú wọn tó wá kó nìkan yẹn, pé tóun ò bá wó ilé ọmọ yẹn. Ìjọjọ́ mọ̀ pé àwọn tí wọ́n jàǹdùkú tó wá já bàbá rẹ̀ lógun, wọ́n ti ń wá ọmọ yẹn bọ̀, wọ́n fẹ́ wá gbẹ́ ilẹ̀ pé ó ní nǹkan àlùmọ́ọ́nì kan, owó tó níye lórí tí bàbá yẹn bò mọ́lẹ̀ sínú ilé yẹn nítorí ọmọ yẹn. Owó yẹn náà ń tírèsì padà bọ̀, támádẹ̀ débẹ̀ wọ́n ò wu owó yẹn wọ́n kó. Mùsá wá ní nígbà tó wá bá ilé yẹn jẹ́ wá lọ́mọ yẹn, ó lọ́mọ yẹn yóò survive, kò ní kú. Tó bá dẹ̀ dàgbà, ojú ibi tí bàbá rẹ̀ kú sí yẹn, ibi ilé yẹn ni ó padà wá gbilẹ̀ ilé tiẹ̀ sí. Ṣùgbọ́n tí ó bá gbilẹ̀ ilé yẹn, ibi tí wọ́n ti ń ṣe gbẹ́lẹ̀ inú ilé wọn yóò kan ọ̀rọ̀ bàbá rẹ̀ mbẹ̀. Pé ìdí nìyẹn tó ń fi ṣe nǹkan tó ń ṣe. Nígbà mi máa ń wà, Ọlọ́run ó ba nǹkan jẹ́ nítorí pé ó fẹ́ tó nǹkan ṣe. Bọ́lọ́run ṣe complex nìyẹn. Kì í ṣe bí àwa èèyàn ṣe máa ń ronú lọ́lọ́run ṣe rí. Ọlọ́run ju gbogbo ń dàrú lọ. Kì í ṣe ìwé kan lọ́lọ́run wà dá sí gbogbo, ó kàn lè bá wa sọ̀rọ̀ nínú scripture oríṣiríṣi ni. Kò sí ìran tọ́lọ́run rán yàn sí, kò sí ìran tí ń bẹ lórí ilẹ̀ tọ́lọ́run yàn aṣáájú fún. Gbogbo ìran tí ń bẹ lórí ilẹ̀ lọ́lọ́run yàn aṣáájú fún, tọ́lọ́run fẹ́ káwọn èèyàn kan máa darí wọn. Nítorí pé ètò Ọlọ́run ni, kì í ṣètò tèèyàn. Bàbá yẹn wá tún ní nígbà tó ń pàdé àwọn olè lójú ọ̀nà pé tóun bá bá ọkọ̀ ojú omi tòun jẹ́, ọkọ̀ ojú omi òun wà ní ọkọ̀ ojú omi tó tuntun. Àwọn olè yẹn jàǹdùkú yẹn, ọkọ̀ ojú omi tuntun náà fẹ́ máa gbà. Sọ̀rọ̀ pé gbàdá wọn débẹ̀ tí wọ́n rí pé òun ti bà yẹn jẹ́, ó ti lu lára gbogbo ara, wọ́n fà wọ́n lẹ̀, wọ́n jẹ́ káwọn kọjá. Pé bọ́lọ́run ṣe máa ń ṣèrìn àjò ẹ̀dánù. Ègbó wà ní ìṣẹ̀lẹ̀ ẹ̀bẹ̀ sáwàtàwà nínú ayé lónìí. Ẹ sọ gbogbo tọ́lọ́run dá ṣáájú, Ọlọ́run fi ṣàgbẹ̀yìn ni. Gbogbo tọ́lọ́run dá ṣáájú, Ọlọ́run fi ṣàkàwé fáwọn nǹkan tó dá gbẹ̀yìn. Ẹnìkan ò ní jókòó sí apá abìkan kó kàn máa sọ̀rọ̀ fẹ́nìkan ó wọ̀ náà. Níbo lọ ti kà á tá ń kọ́ fún ọ
pé bó ti rí nù. Nígbà tẹ́yìn ń sọ bẹ́ẹ̀ torí ẹ̀ ló jẹ́ kí n máa lálẹ́ kan pé tó bá dífá fúnra àwọn aláàfin tá bá fi wọná bàbá tó bá nábì náà wọná àti ìyá rẹ̀ kò sẹ́ni lè sọ kò sọgbọ́n kódà Jésù ó wọná àti ìyá tó bí nítorí pé kò sí ìsìláàmù nígbà tí gbogbo wọn wà lórí ilẹ̀ ṣùgbọ́n gbogbo ohun àwọn tẹ̀ ń sọ yìí la ka iṣẹ́ dáadáa mọ́ lọ́wọ́ gbogbo wọn pátá. Ànábì sọ̀rọ̀ ó sọ dáwọn àyè kan wípé tẹ́ ẹ bá rí èèyàn kódà kó jẹ́ káfìrí ni tá a mọ̀ káfìrí ni nítorí wá ti mú wọnú mọ́ṣáláṣí tó jáde ó ní ẹ má béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé mùsùlùmí ni àbí kèfèrí ẹ má bí. So ẹni tó wá sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ṣé kò mọ ti torí ẹ̀ ni mo ṣe play sáwọn alẹ́sùn náà ẹ má mọ dédé bá àwọn èèyàn tí ó làákàyè rẹ̀ kúrú sọ̀rọ̀ nípa ẹ̀sìn jù ẹ má mọ bá wọn sọ̀rọ̀ tẹ́ bá bá wọn sọ̀rọ̀ tán ẹ ràn wọ́n lọ́wọ́ kí wọ́n lọ kẹ́kọ̀ọ́ sí because tí wọn ò bá kẹ́kọ̀ọ́ wọn ò lè dáronú ibi tẹ́ ẹ bá ọ̀rọ̀ dé fún wọn. Ànábì náà ṣe sọ́ngbà tiẹ̀ wípé èyí tí mo bá sọ fún yín ni ẹ tẹ̀lé ẹ má wò wà mí tí mo bá bá yín tọ́lọ́run náà mi kékeré sọ fún yín ẹ tẹ̀lé ìwà mi. Lélẹ̀ ni ẹni súnà Ànábì súnà ẹni bá fi ṣe súnà Ànábì kò ní wọṣọ rárá gbogbo ẹ̀dá bá fẹ́ wọ́n ṣe súnà Ànábì ò ní wọṣọ gbogbo ẹ̀dá tí ó bá ṣe súnà Ànábì kò lè lo iná tá ń lò yìí iná ẹ̀lẹ́tíríkì kò ní lò tó gbogbo kíní lẹ́yìn ìgbà tí Ànábì ti lọ ló dé Ànábì ti lọ tán kó tó dé tó bá fẹ́ ṣe súnà Ànábì kò ní fi kọ́ọ̀pù tó yìnbó ṣe lónìí kò ní fi mú mi aha táwọn Ànábì ló ń gbà yẹn ló fi mú mi òun ṣe súnà Ànábì nù. Àwọn tó ṣe súnà Jésù ṣe bẹ́ẹ̀ rí wọn làwọn òbí mọ́ àwọn là ń pè ní fada lónìí àwọn tó ṣe súnà Jésù gbogbo kìíní náà àfihànra wa lẹ́nu nítorí ìtọ́lọ́ ń kọ fún kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni a ti bá ìrìn àjò oríṣiríṣi pàdé ìwọ tó ẹ̀dá tẹ bá ti rí láyé tí ò bá ti fọgbọ́n lọ́gbọ́n sọgbọ́n olórí òmùgọ̀ ni tó o bá wò pé ní ìdílé rẹ ìta ṣe ni ń ṣe tí wọ́n náà ń bẹ̀ àti gòkè nídìí tó ń ṣe yóò jìnnà òun ni tó ṣe àwọn tí ń gbé tó gbẹ́sẹ̀ Islam dání àwọn tí ò mọ̀ ń pa rẹ̀ ni ẹ wo Saudi tó ní ẹ̀sìn tó jẹ́ kébẹ̀ láti bí Ànábì ẹ wò wọ́n ẹ fi compare àwọn tí wọ́n wá láti Afghanistan ẹ fi compare àwọn mùsùlùmí tó wà ní India ẹ fi compare àwọn Taliban tó wà ní Afghanistan lẹ́nìí ẹ lọ wo thinking wọn kí ni ìyàtọ̀ tó wà láàrin Saheed Shittu àti Boko Haram àtàwọn Taliban sunna kan náà gbogbo wọn. Àwọn Boko Haram tẹ́ wọn alẹ́ sunna ni sunna ló gbé wọn lórí tẹ́rí tí wọ́n ń ṣe wọn níbi ká máa bẹ́ẹ̀ ni tí ò ní làákàyè sọ̀rọ̀ pé kó gba ẹ̀sìn táwa ní ràn lọ́wọ́ pé kó lọ lé kéwú tàbí kó lọ kàwé sí ẹ̀wọ̀n tí kìíní ẹ̀ máa ń kọ́ọ̀sì ibi tá a ti ní iṣu nìyẹn. Àwọn tó kàwé tẹ́ bá jókòó tí wọ́n tó jáde sunna tán lọ lé kéwú tó dì ẹ lọ́wọ́ bí wọ́n ṣe ń ronú Islam wọn wù yín láti ṣe Islam wù yín láti ṣe ṣùgbọ́n ẹ lọ àwọn tí wọ́n kàn kí ẹlẹ́gbẹ̀ẹ́ títí bíi fọgànẹ́sà bíi makaliki bíi bíríkìlíà tí wọ́n kí ẹsẹ̀ bọ̀ lórí ẹ lọ wo thinking tí wọ́n bí wọ́n ṣe ń ṣe. So àwọn àkíyèsí tí mo fẹ́ pè yín sí rèé nítorí máa sọ̀rọ̀ bígbà tí wọ́n ń dọ́gbọ́n tàbùkù Islam kó tó pé wọ́n máa tàbùkù Islam máa wá lọ́wọ́ lóde sọ fúnra mi kí gbogbo wa ọ̀dọ́jọ́ fojú rí bí mistake tá à ń ṣe mistake gan àwọn tá a jẹ́ mùsùlùmí mistake ńlá gbàngbà báyìí là ń ṣe ẹ tètè lọ mójútó kẹ́ correct àwọn mistake orí
mo sọ̀rọ̀ kan nínú fídíò mi tí mo ṣe lọ nípa àwọn òrìṣà ilẹ̀ Yorùbá. Mo ìtàn pè lóríṣà kì í ṣẹ̀sìn ni, kì í ṣẹ̀sìn. Òrìṣà ni ẹni tí òrìṣà dá. Mo ti ṣàlàyé, mo dẹ̀ yànnà náà dáadáa, mo fẹ́ kẹ́ understand yẹ. Nítorí pé Ṣàngó tá a mú yìí, tá a wá sọ̀dọ̀ tá a wá lé ní táwọn kan ń pè lọ́ta oyé kíníkan, òun náà ṣiṣẹ́ bí òṣìṣẹ́ tọ́lọ́run sí máa ń gbà yẹn ní ilẹ̀ Yorùbá. Ṣàngó tẹ̀ ń wò yìí, ìránṣẹ́ Elédùmarè kan ni tó sì jẹ́ṣẹ́ tá a rán fúnra Yorùbá. Ṣùgbọ́n tó gbọ́ àwọn ò lákọọ́lẹ̀ táwọn akọ nǹkan sí, wọ́n ní ṣùgbọ́n àwọn ọmọ tó tara wọn jáde tó bá jẹ́ pé ńgbà náà ojú ti là, àwọn náà lákọọ́lẹ̀ ni tóyìnbó kó wa lẹ́rú, tó jẹ́ pé wọ́n fi wálẹ̀ bá ti gba gbogbo àkọọ́lẹ̀ kìíní ni ó wà. Ṣàngó tẹ̀ ń wò yẹn, a bí nínú obìnrin, ìyá tó bí ọmọ Tápà ni. Mo sọ nínú ìtàn mi tó kọjá, ìyá tó bí Ṣàngó Tápà ọmọ Núpé ni. Mo dẹ̀ sọ ìrísí tí Ọ̀rànmíyàn ṣe rí ìyá rẹ̀ fẹ́, mo sọ fún yín pé nítorí pé ibi etí odò Ọya lọ́yọ́ àkọ́kọ́ ti bẹ̀rẹ̀ Ọ̀yọ́ lé. Ibẹ̀ ló ṣe alábàápàdé obìnrin tó jẹ́ Tápà, ó sì gbé níyàwó, ó sì bí Ṣàngó. So ìdí rèé táwọn kìíní fi rí bẹ́ẹ̀ ó ṣe rí. Àgbọ̀ nínú Ṣàngó kí ni tá a fi nígbàgbọ́ nínú àwọn nàbí Ọlọ́run ọba, àwọn bíi Mùsá, àwọn bíi Yusufa, àwọn bíi Dáúdà, àwọn bíi Mariam. Ẹ mọ̀ pé Ọlọ́run ṣàṣàyàn tiwọn náà ni. Tẹ́ ẹ bá wùgbà tí Mùsá ṣèjọba tiẹ̀ lásìkò Mùsá, kò sànàbí Ọlọ́run kan títún bẹ lórí ilẹ̀ nígbà yẹn tí ì bá ṣe ọkùnrin tí mo ló bá pàdé tó fi àfihàn ìmọ̀ fún tó ń pè ní ànábì Ídírù tó jáde látara àlùjànnú. Ìmọ̀ kọ̀ọ̀kan ní ìmọ̀ tó kọjá òye ẹ̀dá ni. Tá a bá sọ fún àwọn èèyàn nígbàgbọ́ nù rẹ̀ dáadáa. Irú ẹ̀ ni Yusuf náà nígbà àti ẹ̀ tó náà ló gbà, òun náà aràn wá ni sórí ilẹ̀ nítorí àwọn àràn kan. Most àwọn tí Yusuf wá serve purpose fún jù òun ni ilẹ̀ Egypt, nítorí ọ̀tá táwọn ọmọ bàbá rẹ̀ ń fi ṣe. Ẹ wo kéèsì ẹ bó ṣe rí, torí ẹ̀ bó sọ pé kò sí tọ́lọ́run dá tí ò ní túmọ̀. Ẹ wo Dáúdà ẹ wo gbà tó bẹ̀rẹ̀ iṣẹ́ Ọlọ́run, ó gba odidi Ísírẹ́lì ilẹ̀, ó gba àwọn ọba ní Ísírẹ́lì, òun ló gbà wọ́n lọ́wọ́ Gòláyátì, àwọn ará Philippines. Ẹ wo age tó dán nǹkan yẹn wò, lẹ́fì mọ̀ pé ìmísí tí máa ń wà láti kékeré látara èèyàn. Ẹ má wá jẹ́ parọ́ tàn yín jẹ, irú wọn pọ̀ lọ lórí ilẹ̀ lẹ́nìí táwa nù rẹ̀. Ṣùgbọ́n nítorí pé wọ́n ti kí wa síbi kan pẹ̀lú ẹ̀sìn, òun ni ẹ̀já believe. Àìmọye àwọn àkàndá ẹ̀dá bẹ́ẹ̀ tí ń wálé ayé lójoojúmọ́ táà àwọn ẹni tó invent electricity yìí kì í ṣànábí Ọlọ́run ni, kì í ṣòjíṣẹ́ Ọlọ́run. Àwọn mistake tí mo fẹ́ kẹ́ mọ́ ṣe nìyẹn. Ẹni tó invent electricity, ẹ mọ̀ pé táwọn òyìnbó ó yọ scripture lásán làwọn tá a kó lẹ́tà kọ sórí ìwé ìkọ fáwa ọ̀run. Àwọn táwọn òyìnbó sọ̀rọ̀ ọ̀run, economy development economy nílé tí gbogbo ayé wọn mú lò. Àwọn pé kékeré kan ní astrology táwọn èèyàn máa ń wò, ó dàbí ìzábì ni. Àwọn máa ń gé nọ́mbà déètì, gé orúkọ èèyàn náà máa fi ń sọ ìrìn àjò fún yàn. À ń pè wọ́n ní astrologer. Ṣé ẹ mọ̀ pé àwọn astrologer yìí, eléyìí tó deep jù tí mo ti bá pàdé jù ní ti Chinese. Wọ́n ní mo fi rí fásọ̀rọ̀ ànábì kan tó sọ wípé ẹ wá ìmọ̀, tẹ́ ẹ bá wá mímọ̀ lẹ́ẹ̀fẹ́ ní wà ní òkùnkùn.
ìmọ̀ dẹ̀ tayọ ìmọ̀ tá à ń lò lọ́wọ́lọ́wọ́ ní 21st century yìí kì í sọ ní wọ́n tó lò century bíi ìmọ̀ míì tán ni bí mi ṣe ń ronú kọ́ làwọn ọmọ tó jáde lára mi ṣe ń ronú àwọn ìgbà mi ti máa gbé fóònù dání báyìí tí mi máa ń search nǹkan àwọn ọmọ mi gan wọn ó ti sáré tọwọ́ bọ̀ wọn ó ti bá mi wá pápápá ó ti jáde níbi táwọn fast dé ẹ fẹ́ wọn fi ẹ̀yìn ẹ fẹ́ wọn fi àwọn ìwé scripture tó ti lo thousands years ẹ fẹ́ mọ tẹ̀lé gbogbo ọ̀rọ̀ nù rẹ̀ lọ ẹ bà nǹkan jẹ́ wàhálà ẹ bà nǹkan jẹ́ ntẹ́ ní láti mú ló ń bẹ ìtọ́ lóun fẹ́ ká mọ̀ níbi ká dáhùn mọ̀ kí lè ti mọ ẹ̀sìn ẹ gbàgbé yòókù káwá ohun tọ́ lóun ó ṣe níjọ́ ìdájọ́ tó ń sọ kan tí ń bẹ lọ́wọ́lọ́wọ́ táwọn òyìnbó ń ṣe research lé lọ́wọ́ lórí wọ́n discover ayé tuntun kan tó dàbí ayé tá a wà nù rẹ̀ yìí ayé tá a wà nù rẹ̀ ti lo more than billions of years láyé tá a wà nù rẹ̀ ti lò àṣírí tẹ́ ẹ̀ gbọ́ rí onímọ̀ tó ń sọ lónìí billions of years ayé tá a wà nù rẹ̀ ló ti lò torí ẹ̀yin tẹ́ ẹ mọ̀ sọ pé ayé ó parẹ́ èmi ò sọ pé ayé ò ní parẹ́ o ìparí ayé ni pé ẹ̀mí kọ̀ọ̀kan ó lọ tí mo believe in tèmi nù pé kò sẹ́mi tí ò ní tọ́kù wò tí ó lọ ṣùgbọ́n ayé tá a wà nù rẹ̀ ó ti lò more than billions of years I mean so ayé tá a wà nù rẹ̀ ti lò more than billions of years wọ́n wá discover ayé kan èmi àtọmọ Ìgbò kan lájọ máa ń search fún kíní ẹ̀ ní former company tí mo bá ṣiṣẹ́ ọmọ Ìgbò yẹn wọ́n ń pè ní Nelson pé research kan wà tán ti ń ṣe láti 1978 àwọn òyìnbó láti wà lórí ẹ̀ wọ́n discover ayé tuntun ta ló ti gbọ́ rí nítorí pé wọn ò tí ì parí ìwádìí lórí ẹ̀ wọn ò tí ì broadcast ẹ̀ bọ̀ àwọn tó bá jẹ́ onímọ̀ tí wọ́n máa ń wádìí nǹkan ìró àwa tá a máa ń wádìí ìmọ̀ ìjìnlẹ̀ káàkiri tá a fẹ́ mọ̀ òfin tó tó nǹkan àti bá pàdé orí ilẹ̀ yìí ẹ̀dá kankan ò dé ibẹ̀ rí ṣùgbọ́n ayé yẹn ó jọ ayé tiwa tá a wà nù ẹ̀ ìró ayé tá a wà nù ẹ̀ ni kò sí tó fi yàtọ̀ ṣùgbọ́n ẹ̀dá alààyè kankan ò dé gbogbo nǹkan abẹ̀mí kankan ò dé orí ilẹ̀ yẹn rí kò sí tó dórí ilẹ̀ yẹn rí àwọn òyìnbó wa ń wá research láti wọnú ayé yẹn wọn wà rí bẹ́ẹ̀ wọ̀ ayé yẹn wá dínà síbi tá a wà yìí ó dínà débi pé wọ́n fẹ́ lo speed gbogbo speed tí wọ́n ń lò àti rí speed kan tó jẹ́ pé n tó lè dé inú ayé yẹn yóò lò tó 3 billion years kó tó débẹ̀ ní miles tó fi wà kẹ́lẹ́ mo bá yẹn ṣe bí nǹkan tí mo ń sọ ó tayọ òye ẹ̀dá tí mo bá ń sọ ẹ̀ ní ọ̀dà sáà torí ẹ̀ ìmọ̀ yẹn ò tí ì ṣe mọ́ broadcast nítorí pé wọn ò tí ì parí finance lórí ẹ̀ nǹkan tí mo ń sọ àwọn tó lóye lórí ti máa mọ̀ àwọn tí ò dá kankan mọ̀ ní ó kàn máa wò pé kí ni tó ń sọ yìí àṣírí ayé kan mò ń sọ fún yìí kẹ́lẹ́ mọ̀ lórí ẹ̀yìn tẹ́ jókòó lórí scripture tó ti kọ́ thousands years back tẹ́ ẹ sọ pé èèyàn kan wọ̀ náà ẹ̀ ń tara yín kí ni ìwúlò yín fáyé ju pé kẹ́jókòó sí kọ́ọ̀rọ̀ bí kankan dàgbàdà wọlé kẹ́wọ́n sọ fáwọn èèyàn wọ̀ náà lọ ṣé wúlò tẹ́yìn wá wúlò fáwọn èèyàn láyé nu ẹ̀ nítumọ̀ ànábì gbé ilẹ̀ dẹ́ka máa pọ́pọ́ sí ayé tá a wá ó dẹ̀ kọ́ wa ní bá ṣe máa ṣètò ayé sànàbí ìwà gbìyànjú ẹ̀yin tó wá gbé Kùránì lé lọ́wọ́ kí lẹ̀ fi ń ṣe ẹ máa dẹ́rùbà àwọn èèyàn tí ṣe ń tán pè láyé nù ṣe ń tẹ́yìn wá ṣe ń lé ayé tí ń bọ́n ṣe kọ́ lẹ́nà lẹ́yìn ó ṣe bá a lẹ́ṣẹ̀ lò lẹ́ṣẹ̀ kú mẹ́ àwọn kan wà wọ́n bá wá ayé wọ́n make impact irú ẹ̀ làwọn táwọn ń dárúkọ látẹ̀kàn yìí they make impact gangan lèmi ń sọ̀rọ̀ bá research tí mo ń sọ̀rọ̀ pa ẹ̀ lọ wọ́n wá discover ayé yìí wọ́n wá discover pé ní gbogbo speed tí wọ́n test speed iná ló fast jù ní the world wọn ò tí ì rí speed nǹkan míì n tó speed jù láyé iná ni ó fast gan wọ́n wá test speed iná àṣírí lẹ́gbọ́lẹ́ nù mí lẹ́nu wọ́n ti ń bá research yìí bọ̀ láti 1978 ìgbà tí wọ́n test speed iná was 1985
ẹ wá wo dé ní tàwa yìí wọn ò tí get speed tó lè wọbẹ̀ wọn ò tí get nǹkan tó speed tó lè wọnú bẹ̀ tó lè wọnú ayé yẹn gbogbo rocket tán shoot síbẹ̀ kò débẹ̀ kò tẹ́ ẹ lo ìmí rocket mi tí rocket bá máa lọ bẹ̀ rocket tí yóò lọ bẹ̀ yóò fẹ́ lò tó 300 and kìíní kan nígbà tá a wo speed rocket yẹn ó gbọ́dọ̀ lò tó 300 and kìíní kan billion years kò tó débẹ̀ ẹ máa wá àwọn nǹkan tí mo sọ pé kọjá òye ẹ̀dá kì í ṣe nǹkan kékeré ni bọ̀ òyìnbó ń rí wọ́n ti rí pé ayé ni wọ́n ti mọ bó ṣe rí òun lèmi ṣe ń sọ nígbà mo wá rò pé tí kì í ṣe ibi tọ́lọ́run sọ rèé pé ayé kan ń bẹ tí wọ́n kọ́ àwọn ẹ̀mí lọ nígbà tó bá yá tí rapture bá ṣẹlẹ̀ tí kì í ṣe bẹ́ẹ̀ ni mo rò báyẹn lọ́kàn ara mi bọ̀ mí bẹ́ẹ̀ dà láyé sọ àfọ̀ níyì tí